òun ló gbọ́dọ̀ fi ìmáàmù jẹ. kò jọ pé ọ̀rọ̀ awuyewuye tó wà láàrin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Afọlábí Ọláoyè àti ìmáàmù àgbà ìlú náà Sheikh Tailat Yunus Ayélára ti rodò lọ mumi gẹ́gẹ́ bí ojú tí ọ̀pọ̀ èèyàn fi ń wò ó lókèèrè, nígbà tí ọ̀pọ̀ ń bu ẹnu àtẹ́ lu ọba Ọláoyè fún bó ṣe kọ̀wé sí ìmáàmù Ayélára láti wá ṣàlàyé ìdí tó fi rin ìrìn àjò kúrò nílùú náà láì gbàṣẹ lọ́wọ́ òun. Ìgbìmọ̀ àwọn ìmáàmù àtàwọn àáfàá ìlú náà ti sọ pé ìgbésẹ̀ tó tọ̀nà gbáà ni kábíyèsí náà gbé. Ní ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti sọ̀rọ̀ náà nínú ìpàdé oníròyìn tó wáyé nínú ọgbà ìgbafẹ́ tí wọ́n ń pè ní Ògbómọ̀ṣọ́ Recreation Club nígboro ìlú náà. Wàyí o, àwọn olórí ẹ̀sìn Islam ìlú Ògbómọ̀ṣọ́ ti dá sí i. Wọ́n lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn. Ṣọ̀ún ló ń fèèyàn joyè lèmọ́mù, dandan sì ni kí irú ẹni bẹ́ẹ̀ tẹ̀lé àṣẹ ọba. Òfin ni, bó ṣe wà nínú àṣà ìlú àwọn nìyẹn. Ààrẹ Mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Alhaji Abdulganiyar Àtàndá Owódùnní ló léwájú àwọn àgbààgbà Mùsùlùmí tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ náà, bí ó tilẹ̀ jẹ́ pé Balógun ìlú Ògbómọ̀ṣọ́ Alhaji Bello Razak Ayọ̀bámi ló ka àpilẹ̀kọ náà. Kò ní jù báyìí lọ nínú ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Ká fi ire pàdé o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.